mo kí Ọlọ́run ẹlẹ́dàá wa, mo kí òjíṣẹ́ rẹ̀ Ànábì Muhammad sallallahu ta'ala wa sallam, mo tara kíkí ànábì mo fi kí àwọn bàbá wa Sheikh Habibullah bin Abdullah Al-Ilori. Látara kíkí àwọn bàbá mo fi kí President General fún gbogbo Rabitatul Ahimma nílẹ̀ Yorùbá, Ọlọ́run kó bá wa kí àwọn bàbá. Látara bàbá President General mo fi kí gbogbo League of Imam and Alfas ní gbogbo ilẹ̀ Yorùbá, Ọlọ́run kó bá wa kí gbogbo wa. Mo wá kí gbogbo lọ́balọ́ba tó wà níbí, mo fi ara lọ́balọ́ba mo fi kí gbogbo àfáà àtàwọn ọlọ́mọ kéwú níkàlẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní orúkọ bàbá wa His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọláoyè Orumagege III, the Soun of Ogbomosho land, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Lórí ahọ́n wọn ni wọ́n ti ní ká kí gbogbo Rabitatul Ahimma wal Ulama fún gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ní ká bá wọn dúpẹ́ lọ́wọ́ ìjókòó Ulama pẹ̀lú ìdìde tí wọ́n rán àwọn ikọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ tí bàbá wa Ìbà Tajudeen Abímbọ́lá káwojú ẹ̀ wà Ìbà Abógundé tí wọ́n ti ṣe rọ́bítà ní ìlú Ìjẹ̀bú Òde níbi prógráàmù tí a ṣe kọjá ń bẹ̀, lẹ́yìn tí wọ́n ti sí gbogbo Rabitatul Ahimma nínú àyá al-Qur'an tí wọ́n sọ wípé in ja'akum fasiqun binaba'in fatabayyanu, lẹ́lẹ́yìí tí ìjọ Rabita sì ṣe bẹ́ẹ̀ wá sí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n yan àwọn èèyàn ṣàǹkóṣàǹkó. Eléyìí jẹ́ ìwúrí fún bàbá wa kábíyèsí púpọ̀, despite the fact pé wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì. Wọ́n wá wò pé ṣé ìjọ yìí wúwo tó bẹ́ẹ̀ débi pé wọ́n lè dá sí ọ̀rọ̀ yìí. Inú wọn dùn púpọ̀. Wọ́n wá ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sheikh tí wọ́n jẹ́ Mudeer Markaz pé àwọn máa dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ o pẹ̀lú ọkọ̀ tí wọ́n gbé dìde, pé lágbára Ọlọ́run bá wa lékún ní kàrámà wọn, Ọlọ́run sì bá wa lọ́ra ẹ̀mí wọn wọlá yà nábì lọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn náà wọ́n ní àwọn tó jẹ́ aṣojú Rabitatul Ahimma l'Ógbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ látọ̀rí Imam wa tí bàbá wa Soun lè Ògbómọ̀ṣọ́ fi jẹ Sheikh Habibullah Ayélára àti Mufti Diyar fi Biladi Ọ̀yọ́ tí wọ́n jẹ́ mufti gbogbo Ọ̀yọ́ state, àti ẹni tó jẹ́ Farul Ulama fi Biladi Ọ̀yọ́ tó fi dórí Muqaddam al-Wa'izin fi Biladi Ọ̀yọ́ tí wọ́n jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, pé àwọn tó sojú ìlú Ògbómọ̀ṣọ́ lọ́yọ́ state inú tí wọ́n sì jẹ́ ikọ̀ láti inú Rabitatul Ahimma tí àwọn ń rí nírí pé ẹ̀yin mùsùlùmí àṣẹ tó báyìí. Wọ́n wá ní tí Rabita bá wá sí Ògbómọ̀ṣọ́ lọ́dún yẹn ó jẹun tí ó dùn máa wọn. Àwọn àfáà tí mo kàálẹ̀ wá máa proof fún kábíyèsí wípé al-Islam dinul haqq. Wọ́n ní wọ́n á tún sọ pé al-Islam dinul salam
báwo ni ẹ̀sìn yín ṣe wá jẹ́ dínú làákò tó sì jẹ́ dínú sẹ̀lẹ̀ ẹ bá wa sọ fún rọ́bìtà alẹ́ Yorùbá kí wọ́n púrùfù akò àti sàlámù yẹn fáwọn látara ìwádìí tí wọ́n wá ṣe nílẹ̀ Ògbómọ̀ṣọ́ káwọn rí èsì rẹ̀ àwọn ó sì nígbàgbọ́ nínú gbogbo tí ń jẹ́ rọ́bìtà àyè mà ní gbogbo ilẹ̀ Yorùbá àtá tí àwọn ò fi kúrò lórí pé ọjọ́ iṣẹ́ tí bàbá rán mi lágbára Ọlọ́run rọ́bìtà àyè mà wàlàhùlàmà ní gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀yìn ṣàlàyé ẹ̀yìn a kí àwọn kábíyèsí Oyèdọ́lá ọba kábíyèsí Oyèdọ́lá Suleiman a kí wọn púpọ̀ ìjókòó tẹ jókòó yìí lèṣí ọba kábíyèsí ọba Ìbà àwọn ni wọ́n wá bí ẹ ṣe sọ̀rọ̀ bí gbogbo àwọn kábíyèsí ṣe sọ̀rọ̀ lọ́lẹ́sí yẹn àwọn náà sọ̀rọ̀ àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ ìmáàmù àti tó ń ṣẹlẹ̀ lọ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbé wá sínú rábítà bí mo dẹ̀ ṣe jẹ́ chairman jókòó rábítà níjọ́ náà níjẹ̀bú èmi náà Ọlọ́run tó ní kí n ṣe wà èmi náà mo sì tún jẹ́ chairman tọdún yìí tí Èkó ń ṣe nǹkan tí mo kàn á fẹ́ léṣí yẹn mo dá dúró mo dá kábíyèsí ọba Ìbà mo dá wọn dúró kì í ṣe tàbùkù a ti ní nǹkan tá dúró tá à ń ṣe conference lórí tá bá wá yàfìrì tá à ń lọ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yóò divert wa kúrò ní orí agbọ́nrin tá a wà ìyẹn ni ò jẹ́ kí mọ́kàn ní a máa ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tá a máa ṣe lé lórí yẹn òun ni a wá gbé tá a gbé ikọ̀ dìde tí wọ́n fi wá s'Ògbómọ̀ṣọ́ àbọ̀ ikọ̀ tí wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ yẹn àbọ̀ tẹ́ fún wa náà nìyí léṣí ìmáàmù tẹ́ sọ yìí tí ọba mú yìí tó yàn òun náà wá sí conference yẹn léṣí wọ́n dárúkọ ẹ̀ mi ò dárúkọ ẹ̀ mọ́nú ọ̀rọ̀ léṣí tó ń ṣe introduction mi ò ṣe introduction ẹ̀ pé aṣáárí mọ́mù méjì ní inú ìlú kan so nǹkan tá a wà fún kọ́ yẹn but lajnatu taqassil haqa'iq òun la máa yàn tí wọ́n lọ wádìí kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ orí mídíà fóònù yìí kò ṣeé gbára lé so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń àfẹ́ gbára lé yẹn pẹ̀lú ìmọ̀ sí gbogbo àwọn bàbá lórí ìjókòó àwa gbé gbìmọ̀ dìde ìgbìmọ̀ tá a gbé dìde yẹn wọ́n lọ ṣèwádìí wọ́n ṣe gbogbo ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn wọ́n dọ́dọ̀ bàbá ọba kábíyèsí ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n délé Ayílára wọ́n káàkiri gbogbo àwọn tọ́rọ̀ kàn gbogbo wọn pátápátá wọ́n lọ tó fi dọ́dọ̀ ìmáàmù tọ́lé àyè
ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ tí rábítà ṣe nìyẹn àwọn ò fẹ́ dájọ́ but ká ṣe wádìí ìwádìí yẹn ká gbé padà sínú rábítà ìwádìí yẹn ti wà lọ́dọ̀ wa tẹ́ ẹ bá yọ ìmáàmù kan ìmáàmù tẹ́ ẹ bá mú wá fún wa tẹ́lẹ̀ yìí bá ti kúrò ń bẹ̀ òun náà la mọ̀ ní ìmáàmù àmọ́ kó tó di pé ó kúrò òun ló ń wá a sì lè le torí ìlú yín ni ìlú yín tó sì jẹ́ yẹn àwa kọ́ là ń fi ìmáàmù ìlú jẹ ìlú ni ó sọ pé ìmáàmù rèé ẹni tó bá fà kalẹ̀ pé ìmáàmù wọn ni òun ni a mọ̀ ní ìmáàmù so kò jẹ́ bọ́rọ̀ yẹn ṣe rí ẹ wá sọ fún kábíyèsí nísìn lẹ́nu gbogbo àwọn bàbá ìmáàmù yìí wípé ẹni tí wọ́n wí àti gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹni tí ìmáàmù ẹni tí kábíyèsí bá mú wá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun la recognize. Salamu alaikum. Rahmatullahi wa barakatuh. Aha.